fún mi. Òun ẹ̀dùn pípọ́ láti ìgbà. Ayọ̀ ni láti rojú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Èmi yọ̀ nínú rẹ̀. Gbà gbogbo ló fi ayọ̀ kún ọkàn mi. Torí èmi yọ̀ nínú rẹ̀. Ọkàn mi yọ̀ nínú Olúwa. Ọjọ́ Olúwa yìí yóò kárí gbogbo wa o. Nínú ọdún yìí, ìbùkún àlàáfíà yóò dé ilé àti ẹbí ẹ̀rí kọ̀ọ̀kan wa o. Lágbára Ọlọ́run, àkókò ọba ìlú àìní bí ó bá lọ bí ó bá mọ́, Ọlọ́run yóò fi abọ́ ìtàn nìkan dáàbòbò rẹ̀ o. Kábíyèsí o. Wípé agbé kan wá fún kábíyèsí lénìí tí ó jẹ́ the latest technology. Bí ẹ ṣe ń wò yìí, kábíyèsí wọ́n á wà lórí ìjókòó wọn. Wọ́n á máa sọ̀rọ̀ mísíkì á sì máa lọ gbogbo olú á lè máa gbọ́. On behalf of Church of Apa, we present you this magnificent wireless speaker. In others, we want the voice of God to come out from this. And may God bless you.